woman kan sọ̀rọ̀ kan lórí programu Rotimi Awikoko nípa bí àwèrè kan jáde ní church bàbá wa Olúalọ ó dẹ̀ fẹ́ máa relate ẹ̀ mọ́ bàbá yẹn ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbọ́ ọjọ́ yẹn náà. Nígbà tí awuyewuye yìí lọ pé wọ́n wá ìyàwó àwọn káàkiri ìyàwó Olúalọ ń béèrè pé ọmọ òun kọ́. Mo ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ mi yẹn wà nílé ikú níbi báyìí náà mi. Àǹtí ẹ̀ tó dé pé àǹtí mi làjọ máa ń pè wọ́n máa ń lọ sí Jesus City yẹn. Wọ́n ní ọjọ́ kan wọ́n wà ní program. Wọ́n láwọn wà ní program wọ́n lè fi láwọn ti ṣe program lọ. Wọ́n ní ìyá kan tó ṣẹ̀dá àwọn báyìí ìyá àǹtí ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi tó máa ń lọ sí Jesus City ni o. Níbi ní ṣọ́ọ̀ṣì wà hello. Báwo ṣe ń ṣe program lọ wọ́n ní mo máa tó jókòó sẹ́gbà wọ́n kàn dédé pariwo ní yíyá ọmọbìnrin ti jáde síta àwọn tó ń ṣọ níbo náà wà bàbá òbòdò tó jáde síta kí n kíkà fi jákú jáde báyìí wọ́n ní wọ́n yẹn kàn kí gbé lẹ́yìn wọ́n ní àwọn ṣe prayer lọ́wọ́ làwọn bá lálẹ́ tani ìyá yìí ń bá wípé jáde síta wọ́n ní ṣùgbọ́n àwọn ò rí ojú ẹni yẹn ṣùgbọ́n àwọn rí pé woman tí wọ́n ló jáde síta yẹn ó yípo Jesus City yẹn ní ẹ̀ẹ̀méje kó tó di pé wọ́n ní woman yẹn mú lọ́dà ìpé woman yẹn ní mental problem ìpè wọ́n mú wọ́n ṣèwárí mú ẹ̀ẹ̀méje wọ́n bí Jesus City yẹn ṣe tóbi tó ọmọbìnrin tó ń mú yẹn tó jáde síta yẹn ó yípo Jesus City yẹn lẹ́ẹ̀méje kó tó wárí mú wọ́n ní ṣùgbọ́n ariwo tí ìyá yẹn pa ló draw attention àwọn síbẹ̀ bí yéyéyéyé bàbá gbọ́dọ̀ mọ̀ kọ́mọbìnrin jáde síta o àwọn tó ń ṣọ́ níbo náà wà kó tètè yá mú padà wọnú yàrá ẹ̀ lọ. Wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yìí wá jáde tí wọ́n ń béèrè pé níbo ni ìyàwó ìgbàlúwà náà wà tí gbogbo rògbòdìyàn yìí wá ń lọ tó ń ṣẹlẹ̀ pé bàbá níbo ni ìyàwó yìí wà ẹ̀mú ìyàwó yìí jáde bàbá olúwa ló níbo ni ìyàwó ọ̀dọ́mọ yìí wà kí ló tẹ́ ìgbọ̀n jáde wọ́n náà wá lọ ọkàn wọn wá lọ síbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Jesus City ìṣẹ̀lẹ̀ yìí ò títẹ̀ láti àná wọ́n pè wọ́n ọ̀rẹ́ tèmi gangan ní ẹni ni ẹni tó lọ sí Jesus City tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójú wọ́n nígbà tí wọ́n wá ń wọ́ gbogbo ẹ̀ wọ́n gbà bí ìyàwó bàbá ni wọ́n mú lọ́jọ́ yẹn kó tó ẹni yẹn ti yà wèrè bí ẹni yẹn wèrè ni ó ti ní mental problem bí àbí ìyàwó bàbá ni wọ́n lè mú lọ́jọ́ yẹn tí wọ́n ṣọ́ pé àwọn kan ló ń ṣọ́ ní àwọn tí wọ́n gbà fún obìnrin yẹn tó ń ṣọ́ ṣùgbọ́n pé oríṣiríṣi ìrù lọ sí Jesus City kò dẹ̀ sẹ́ni tó níyàwó bàbá lóòótọ́ ṣùgbọ́n má ti rògbòdìyàn ìṣẹ̀lẹ̀ làwọn wá rò wípé kó má lọ jẹ́ pé ọmọbìnrin yẹn ló ní mental problem tó jáde síta lójijì lọ́jọ́ sí tí obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn pariwo pé yéyéyéyé bàbá ò gbọdọ̀ mọ̀ torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa sọ pé bàbá ò gbọdọ̀ mọ̀ kó jáde síta. Àti ọjọ́ yẹn tí ọ̀rẹ́ mi ti pè mí tó ti ṣàlàyé fún mi pé ọ̀rọ̀ yìí àǹtí mi máa sọ báyìí pé ṣé ìwọ náà gbọ́ mo ní mi ò gbọ́ àti báyìí ló ti wà lórí ọ̀mí mi pé mo máa sọ̀rọ̀ yìí létí Mr. Rotimi Daniel kò ní sún yín o kò ní rẹ̀ yín o bí gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ṣe ń sọ fún yín tán advice pé kán dẹ́kun mú wọn. Allegedly ó ní wọ́n ní arábìnrin kan nínú Jesus City yẹn wọ́n ń ṣe program lọ́wọ́ sometimes last year ó wá sájáde níbi tí wọ́n fi pamọ́ sí ẹ̀gbọ́n ọ̀rẹ́ ni tó sọ̀rọ̀ yìí wọ́n ní àfìgbà tárábìnrin jáde bàbá òkúta ọmọ àwọn tó ń ṣọ́ńkọ́ wípé èèyàn lè ní mental problem kẹ́ ẹ gbé pamọ́ níbi tẹ́ ẹ pè ní Jesus City ṣùgbọ́n orúkọ Jésù òwò tàbí ká ló lọ́wọ́ kan kìnní nínú lọ́wọ́ kan kìnní nínú Olúalọ tí wọ́n bá sọ fún ẹ wípé Awikoko máa jáwọ́ lórí ọ̀rọ̀ yìí máa sọ fún gbogbo àwọn tó bá ń sọ fún ẹ wípé irọ́ tó tó láyé yóò sí wàá gbé Ìyábọ̀ jáde fún ìyá Ìjẹ̀ṣà sẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ náà gbogbo wọn dẹ̀ gbọ́dọ̀ wà lálàáfíà torí condition tá à ń fi sí nìyẹn whatever game you might have been playing the game is up Elédùmarè ti ṣe tán tó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ikọ̀ àti ìríjú Olúalọ àtẹ̀yìn tán pè ní bàbá àsàlẹ̀ tó ń sọ fáwọn pásítọ̀ tó dàbí titi wọn wípé Ìyábọ̀ wà níbi tó ti ń gbádùn ẹni tí mò ń ju òkòlò tó ìlú ó mọra ẹ̀ tó ló wá bá mi sọ̀rọ̀ pé bàbá àsàlẹ̀ Olúalọ sọ wípé òun lòun ní kó má sọ̀rọ̀ ní kẹ̀kẹ́ nìkan máa pariwo lọ Ìyábọ̀ wà níbi tó ti ń gbádùn ó ra mọ́tò fún ó ń gbádùn tí ìbá ṣe pé olórí burúkú ni bàbá àsàlẹ̀ olórí burúkú ni Olúalọ àti gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́jọ́ ń gbé sórí yìí káàkiri tí ìbá pé bólórí yín ti burú ayé yín ti bàjẹ́ dẹ́rù pé Awikoko mọ́ tó ń ṣe ẹ̀yin lè wá sọ ọdún sórí fún mi ìyá Ìjẹ̀ṣà dẹ̀ ń sunkún gẹ́gẹ́ bí abiyamọ ẹ̀yin wọ́n sọ wípé ẹ̀yin lẹ́ni pé káwọn èèyàn kan máa sọ̀rọ̀ lọ lórí social media pé ẹ̀yin lẹ́ni kó Olúalọ máa sọ̀rọ̀ gbogbo yín pátá ẹ̀ ní jẹ wọn mọ́ gbogbo yín pátá àti ẹ̀yin pásọ̀ kan rán sí mi pé kẹ́ máa wá gbé lamba ìsílẹ̀ ìdè Mr. Rotimi tó bá tásìkò Ìyábọ̀ máa sọ̀rọ̀ tó bá sódà máa lè lọ́jọ́ kó pé wọ́n kúkú ti sọ pé tó bá tásìkò ó lè rẹ̀ wá sára ẹ̀ ní sori gbogbo tó ń dòlé ayé gbogbo orú ẹ̀yin pásọ̀ tẹ̀síwá bá mi tẹ̀sọ̀ orúkọ báyìí ẹ̀ mọ́ra yín mo wá mọ̀mọ́ ṣe fídíò yìí kẹ́ ẹ lè mọ̀ wípé mi ìbá ìsórí yín àtẹni tó jẹ́ bàbá àsàlẹ̀ Olúalọ tí ó pé kó òjijì máa pa ọmọ mọ́ lọ́wọ́ ó mọ rẹ̀ dáadáa mo dẹ̀ mẹ́yẹ bọ̀ lápò mi tí ì ṣe tán nígbà tá a bá débi tó yẹ ká dé gbogbo yín bá ta ni ìdá máa bá gbogbo yín bá ta lòkúta máa rẹ́ bá lórí ẹ̀yin olórí burúkú ẹ̀wọ̀n tẹ́ sọ orúkọ Jésù dànù
ṣé kìí ṣe orúkọ Jésù yẹn náà fi tọ́ wa dàgbà ni ẹ̀yin olórí burúkú yìí ẹ má gbọ́rí àti bàbá àsàlẹ̀ àti bàbá àní àti bàbá òkè gbogbo yín bá tó mọ̀ ṣẹ̀sìn ayérayé ni èyí tó lógo jù nínú àwọn ọmọ yín ògo náà yóò mọ̀ wọ mi ni bẹ́ẹ̀ lè rírù ìyá Ìjẹ̀ṣà tó ń sunkún báyìí pé bí ọdún mẹ́rin ọdún márùn àwọn ò tí ì rọ́mọ àwọn bá sọ̀rọ̀ olórí burúkú yín sọ pé bẹ́ẹ̀ lẹ́yìn sọ fún Olúwa pé kó má sọ̀rọ̀ kó má sọ nǹkan kan ẹ̀ ní ṣoríire títí kẹ bí Ìyábọ̀ kankan tó bá lọ́wọ́ sí bí ọ̀rọ̀ ẹ ṣe prologue tó báyìí gbogbo yín bá tó mọ̀ ẹ̀ mọ̀ ràrìrà ni ta ní ẹbí Ìyábọ̀ kankan ẹ̀jẹ̀ Ìyábọ̀ kankan tó da owó tàbí torí ulterior motive tí ó lè sọ̀rọ̀ kí ni ìlànà bá gbogbo yín just because justice must be served. ṣe rí ọ̀rọ̀ tí woman yìí ń sọ mi ò gbàgbọ́ èmi ò gbà á gbọ́ mi ìdẹ̀ lè gbà á gbọ́ rísì ni wípé gbogbo wọ́n wí kẹ́nìkan ẹwọ́ bọ̀bọ̀ márùn kan tọ́pẹ́ kíní kan márùn kan tọ́pẹ́ kọ́lá wọlé yẹn náà tí mo release video yẹn náà ṣebí bóun náà ṣe wá ṣe program ló tì mí nìyẹn tó náà sọ kọ́tàkọ́tà so kò sí ẹ̀fẹ́ máa lísì sí gbogbo wọn gbóhùn yẹn mọ́ because kì í ṣe gbogbo àwọn tó ń wá yẹn ló ń wá pẹ̀lú òtítọ́ àwọn kan wà jẹ́ pé ìránṣẹ́ òkùnkùn ni wọ́n wá láti bi iṣẹ́ ìrere ṣubú ni wọ́n ti wá wò pé ìjẹ́ káwọn hide sunday kan tó ń ṣẹlẹ̀ yìí káwọn máa fi dojú káwọn lè fi dojú ìrere bolẹ̀ so àwa ti funra sí ọ̀pọ̀lọpọ̀ yín that's why pé nǹkan táwọn kan expect mi fún tẹ́lẹ̀ ni pé kémi náà kàn dédé jáde kí n kàn máa pariwo Olúwa lọ́nà tó ní ìtumọ̀ èmi ò lè ṣe nǹkan tí mo lè ṣe náà ni mo ti ń ṣe pé kí n kàn bẹ̀ wọ́n pé bàbá láti mọ ẹnu ayé kò lára àwa kìrìsìtẹ́nì ẹ fún ọmọ lọ́lọ́mọ kí a máa bá tiwọn lọ ṣùgbọ́n kí n kàn dé jáde kí nǹkan tí ojú mi ò tó kéde máa sọ I will never do that nǹkan tí mo lè ṣe náà nìyẹn pé ká bẹ̀ bàbá kí bàbá fún wọn lọ́mọ wọn torí kò sẹ́ni tó lè gbàrú ẹnu wa tó kí bàbá fún wọn ní ọmọ wọn kó jẹ́ ká máa mú nǹkan wọn lọ ṣùgbọ́n ká máa tún máa parọ́ tó ṣe mọ́ bàbá yẹn ó tẹnìkan mọ́lẹ̀ ńgbà kan ó mẹ́nìkan lójú ńgbà kan tó bá ti ṣe evidence èmi ò ní believe yín óyé mi ò ní believe yín then wọ́n fẹ́ fi àṣírí ìrọ̀ Mr. Rotimi ẹ má máa kó gbogbo àwọn ẹ̀ṣọ́ náà papọ̀ mọ́ mo máa ń sọ àti ní àwọn ẹ̀ṣọ́ náà gidi tí mo lè fi ọwọ́ wọn sọ̀yà tí wọ́n kì í ṣe àmúlùmálà so tẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ brother mi àwọn tí wọ́n bá bí ọ̀rọ̀ wọn wá sí ọ̀dọ̀ yín tẹ́yìn náà dẹ́ ṣe ìwádìí yín dáadáa tẹ́rí wípé lóòótọ́ ni wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe yẹn ní kẹ́ máa dojú ọ̀rọ̀ yín kọ mi mọ̀ bí ẹ understand me so wọ́n ṣe lè tẹ́kàn sọ pé torí àwọn congregations tó ń tẹ̀lé wọn bá pé no statement ẹ̀ every go so ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ brother mi àjò yín ṣe nídàkejì ẹ̀wẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ìyàwó bàbá Olúwa lọ́tẹ̀ ń sọ yìí tẹ̀ ń tá à ń fà lọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èmi ò dún kòkò mọ́ yín o mi ò dẹ̀ bẹ̀yìn oyè yín mi ì bẹ̀yìn ṣùgbọ́n èmi kàn fẹ́ kẹ́yìn náà kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn yẹ̀ wò ni nǹkan tó bá lè mú ìyá ìyàwó Olúwa lọ padà máa kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wípé nǹkan tó ń sọ tẹ́lẹ̀ òun ò sọ mọ́ nǹkan tó bá lè mú bàbá méjọ tó jẹ́ olórí ẹbí wọn máa sọ pé nǹkan tó ń sọ yẹn òun ò sọ mọ́ sẹ́rí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbèjà sẹ́rí bẹ́ẹ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbèjà brother mi lóòótọ́ òtítọ́ la gbé dání lóòótọ́ tí yóò bá dùn kò sọ́mọ tálíkà tó máa rò díẹ̀ mu ṣùgbọ́n nǹkan tó lè mú sẹ́wà easy ni wípé àwọn tá a bá ń gbèjà káwọn náà ràn wá lọ́wọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tó bá wà lọ́wọ́ wọn mi ò bí understand mi wọ́n bá ti pé àtòrí ọjà níta ló ń jà lẹ́yìn kò léhun ẹ̀rí pé tó bá yà àwọn èèyàn máa sọ fún wa wípé kí ló dé tí gbàgbọ́ wọn fi di ẹlẹ́rù kọ́nà ẹ̀ má padà dàbí ọ̀rọ̀ ya Mohbad because lóòótọ́ ẹ̀ ń gbìyànjú pé kọ́nà lè káàsì àwọn tó jẹ́ ìpáńdà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì káàsì wọn lè máa tú ṣùgbọ́n at the same time táwọn èèyàn bá ń gbé voice note wá sọ́dọ̀ yín voice note lágbájá lélẹ́ yẹ tún gbọ́ number one ayé AI làwà ẹ kọ́ verify dáadáa kẹ́ tó máa fàájà fún anybody that's number one number two tẹ́lifọ̀ wá sọ́dọ̀ yín wòlíì kan gbà kan òun lọ gbàdúrà ń bẹ́ẹ̀ gbà tó ń débẹ̀ ó ní kó ń tijú ó kàn tí ń lulẹ̀ ó wá gàba léon lórí ẹ sà ìyẹn ò ní kẹ́ wá sọ pé gbogbo wòlíì ọwọ́ wọn mọ́ ẹ kọ́kọ́ ṣèwádìí yín bí wọ́n bá ṣèwádìí yín tẹ́ bá pé wíwá yìí gan pé káwá kún yín lọ́wọ́ káwá support yín nínú ìwádìí yẹn we are ready ẹ̀rù kí bá wíwá yìí ẹ̀rù tẹ̀rẹ̀ bá mi Ọlọ́run nìkan ló ní mí so tẹ́ bá pé wíwá yìí pé ok o aláyé wá o nǹkan báyìí ṣẹlẹ̀ tẹ́ ká jọ ṣèwádìí lórí I'm fully ready ṣùgbọ́n ẹ má kàn yé máa ṣàtà gbogbo yẹn sọ́lọ́ mọ́ ẹ má dì máa ṣàtà àwọn sọ́lọ́ mọ́ so ó jẹ́ ìmọ̀ àtẹ̀mí nígbà yẹn
àjòyè sí o. This is Adeomade. Bye for now. Adeomade, advocates for the masses.